gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday October 6 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin mojúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ share rẹ̀ kò jẹ́ òun fọ́pọ̀ ènìyàn. Tẹ́ bá share rẹ̀ lálọ́kùn ẹni tó nílò fídíò yìí gangan, tó nílò ẹ̀ kárakára lára báyìí. Tẹ́ bá share fídíò yìí, ẹ ti ran ìgbésí ayé ọmọlàkejì lọ́wọ́ nìyẹn o. Tàbá ní káwọn ràwọ̀ kan máa jáde torí áksidẹ́ǹtì, táwọn mìíràn bá lọ jáde látàrí pé wọn ò rí fídíò yìí wò, á padà dùn wọ́n tó bá padà wá ń wò nígbẹ̀yìn pé ìbá ti mọ̀ káwọn ti ríru fídíò báyìí ṣáájú káwọn tó jáde. Torí tọlọ́run ẹ̀yin tẹ́ ń wò wá lọ́kọ̀ pé èjèèjì bẹ́ ṣe ń láìkì, ẹ tẹ share kẹ́ share sí gúrùpù kẹ́ share káàkiri. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní nǹkan lè pọ̀ tẹ́ máa rò nínú ọkàn yín rẹpẹtẹ. Kódà ó ṣeé ṣe kí nǹkan náà kún dẹ́dẹ́dẹ́dẹ́, ṣùgbọ́n ohun tó máa ràn yín lọ́wọ́ lórí situation yìí náà ní pé kí ẹ kàn sí ènìyàn kan tó dàbí ọ̀rẹ́ tàbí ẹni tẹ́ mọ̀ pé tẹ́ bá ṣàlàyé fún ó máa understand dáadáa, kẹ́ ṣàlàyé fún wọn. Pẹ̀lú èyí ó ṣeé ṣe kí ẹ rí àwọn àǹfààní kan tẹ́yin gbọ́n ti ẹ̀rọ kan tẹ́lẹ̀ látara àmọ̀ràn tàbí àlàkalẹ̀ tí wọ́n bá fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣe yín pátá fúnrúfẹ́ ẹni yìí, kẹ́ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sílẹ̀ ní àbẹ́ tí ó kàn yín rárá o. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ tiraka láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá àkókò láti ṣe player dára. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ẹ ní láti mú sùúrù púpọ̀ lọ́jọ́ tòní kẹ́ sì wà determine. Èyí máa jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀, á sì jẹ́ kó ṣe é pé ẹ jèrè ọkàn gbogbo àwọn èèyàn tó rọ̀gbà yín ká tí wọ́n á nífẹ̀ẹ́ yín. Ìrọ̀rùn sì lẹ́tù fi lè handle gbogbo nǹkan tó dàbí situation tó lágbára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́kàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, tó sì jẹ́ pé gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe láàyè iṣẹ́ pátá lẹ máa ṣe láṣeyọrí. Léni kẹ́ ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ wà smart, kí ẹ gbájúmọ̀ nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ó ṣeé ṣe kẹ́ face àwọn challenges díẹ̀ lọ́jọ́ tòní o. Kódà ó ṣeé ṣe kí ẹ máa rò kẹ́ má rí ìrọ̀ rárá, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ wà positive, ẹ tiraka láti ṣe nǹkan yín létò ètò, ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń lé yẹn gangan láti rí dájú pé ẹ rí gbámú. Ẹ mọ́kàn ara yín balẹ̀, kẹ́ gbà láfíà láàyè, kẹ́ sì fi ìgboyà kojú ohunkóhun lénìí. Ẹ borí gbogbo ìṣòro yín. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ó ṣeé ṣe lénìí kí ẹ máa wòye sí àwọn ìyípadà ọ̀tun kan tó ń wáyé nígbésí ayé yín, téyì sì lè fẹ́ jẹ́ kí ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó rọ̀gbà yín ká tó dúró tì yín, bóyá ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí ni. Ẹ rí dájú pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn, kẹ́ rí dájú pé ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ wà positive, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní ara yín máa yá gágá púpọ̀, tó sì jẹ́ pé ẹ máa lè gbégbésẹ̀ tuntun. Gbogbo nǹkan tó bá dàbí ìṣòro lọ́jọ́ tòní ẹ má fi pamọ́ o. Tẹ́ bá ní pé bóyá ẹ̀ṣìn kankan sí nǹkan tó dàbí iṣu tó ń wáyé lọ́jọ́ tòní, iṣu yẹn sì máa wà ń bẹ́ẹ̀ ni. Ẹ rí dájú pé ẹ dúró ṣinṣin láti correct ara yín, láti wá àtúnṣe lórí àwọn nǹkan tó dàbí ìṣòro fún yín lákòókò yìí. Ẹ gbájúmọ́ṣẹ́ lè ní kẹ́ lò rere gbámú. Ẹ rí dájú pé ẹ wà positive, àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí dára kí ó lè padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Aago 4 kọjá 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 lénìí ara yín máa yá gágá, tẹ́ máa wà motivated láti wá ìyípadà ọ̀tun nínú ìgbésí ayé yín. Ẹ gbájúmọ́ àwọn nǹkan tí ẹ̀ ń lé gangan lénìí, ẹ má fàyè gba discouragement rárá. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni discourage yín o, torí tó bá discourage yín lè ní ìyẹn ò ní jẹ́ kára yín yá gágá mọ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tó dàbí ìṣòro kéékèèké tí ẹ ní, ẹ sì wọ́nà láti rí dájú pé ẹ kojú rẹ̀, ẹ mórí bọ́ nínú gbogbo ìṣòro náà. Ẹ má pẹ̀jú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà.
ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ fi ṣàwárí ara yín gidi gan ni, tó ṣe é pé ẹ máa reflect lórí àwọn nǹkan tẹ́ tí ń gbé nígbésẹ̀ látijọ́ mẹ́ta tàbáwọn ìgbésẹ̀ tẹ́ tí ń gbé nígbésẹ̀ ayé yín látẹ̀yìnwá. Lọ́jọ́ tòní ẹ máa tún feel better dáadáa, tó ṣe é pé ẹ máa tún understand ara yín dáadáa púpọ̀. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín, tó jẹ́ pé àwọn ọ̀mọ̀ tẹ́ ní àtàwọn ọgbọ́n tí ẹ rí látara ìrònú jinlẹ̀ introspection tó ṣẹlẹ̀ lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe é pé á tún ràn yín lọ́wọ́ fún ìgbésí ayé yín lè ní kẹ́ rí dájú pé ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ rí dájú pé kàn jújú bó ṣe ẹ lọ lórí okòhun, ẹ sì ṣe nǹkan yín létòlétò lè ní dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní àlàáfíà àti ìrọ̀rùn máa gbalẹ̀ nígbésí ayé yín o. Ẹ ti ẹni wulẹ̀ rọ́ọ̀ṣì lórí okòhun ẹ̀ nìkan jújú bó ṣe ẹ lọ lórí okòhun rárá lénìí. Ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ẹ̀yin náà ẹ wá fọkàn ara yín balẹ̀ dáadáa. Gbogbo nǹkan tó dàbí ìròyìn róye èyíkéyìí kẹ́ gbé sẹ́yìn pátápátá, kẹ́ gbé kúrò lọ́kàn. Lọ́jọ́ tòní ẹ wòye sáwọn mistake kọ̀ọ̀kan tí ẹ ti ṣe kẹ́sì wá bẹ́ẹ̀ fẹ́ ṣàtúnṣe lé lórí. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ máa tún ní àríwòye sí tuntun lórí ìgbésí ayé yín, téyì sì máa tún fún yín ní clarity nínú ọkàn yín dáadáa, tí yẹn sì máa ràn yín lọ́wọ́ láti lè ṣiṣẹ́ kíṣẹ́ lọ́jọ́ tòní pẹ̀lú ìrọ̀rùn tẹ́ ṣe láṣeyọrí. Lọ́jọ́ tòní ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè ń sábẹ́ tí ó kàn yín o. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí fọkànbalẹ̀ kó sì jẹ́ pé ẹ máa tún ní ìrọ̀rùn púpọ̀. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ lọ àwọn kan dáadáa tó ń wáyé nígbésí ayé yín lákòókò yìí, kẹ́ lò lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ pàápàá láàyè iṣẹ́. Kẹ́ fi fọkànbalẹ̀ kẹ́ fi ṣiṣẹ́, kẹ́ sa ipá àtakitiyan yín láàyè iṣẹ́ dáadáa látàrí ipa akitiyan tẹ́ bá ṣe lénìí á padà bí èrè ń jẹ fún yín lọ́jọ́ iwájú. Gbogbo nǹkan kíkan tó ti dàbí tension tó ti wáyé látijọ́ mẹ́ta pátá, gbogbo ẹ máa kúrò lọ́kàn yín lọ́jọ́ tòní, tọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, tẹ́ máa lè relax. Ó dára púpọ̀ tẹ́ bá tún lè create àkókò díẹ̀ láti fi fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àbí ìyàwó yín àbọ́kọ yín látẹ̀ńṣọ̀n tí wọ́n fẹ́, kẹ́ create ẹ̀ lọ́jọ́ tòní fún wọn. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létò ètò pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrò ilé eroko Capricorn tàbí láàrin December 23 sí January 19 àwọn tó jẹ́ ọ̀rẹ́ àbálásùmọ̀ yín kan ó ṣeéṣe kí wọ́n nílò wọn lọ́wọ́ yín, tàbí kán nílò kẹ́ direct wọn lórí nǹkan kan. Ẹ̀yin gan máa mọ agbára tẹ́ ní àti ipa tẹ́ ní lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó dára púpọ̀ kẹ́ fún wọn ní àmọ̀ràn èyí tó ní làákàyè nínú, kẹ́ fún wọn ní àmọ̀ràn èyí tó kún fún maturity àti tó lọ́pọlọ nínú dáadáa, tó sì jẹ́ pé tẹ́ bá fún wọn wọ́n á padà dúpẹ́ lọ́wọ́ yín ní ìgbẹ̀yìn. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lénìí, ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeéṣe kí ẹ experience àwọn nǹkan tó dàbí fàǹfà láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín kan tó súnmọ́ yín tàbí ènìyàn kan tó súnmọ́ yín. Lọ́jọ́ tòní ẹ lè kọbi ara sí, ṣùgbọ́n ẹ má wulẹ̀ stress ara yín rẹpẹtẹ lé lórí, látàrí pé ó ṣeéṣe kẹ́nìyẹn kó máa go through ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ọkàn rẹ̀, tàbí káwọn kan tó dàbí ìṣòro kó máa wáyé nígbésí ayé tó ń jẹ́ kó máa hùwà bákan lọ́jọ́ tòní. Fún ìdí èyí ẹ rí dájú pé ẹ blame wọn rẹpẹtẹ pẹ̀lú ìwà tó bá wù. Ẹ kàn ṣàlàyé fún wọn lọ́nà ìrọ̀rùn pé nǹkan tó ń ṣe kò dára, ó ń ṣàkóbá fáwọn kankan. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ mú sùúrù lò, ẹ fẹ̀lẹ̀ bá wọn ṣe lọ́jọ́ tòní. Nǹkan máa padà rí bí ẹ ti ṣe ń fẹ́ láàrin ẹ̀yin méjèèjì, tí nǹkan máa rọrùn. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ rí dájú pé ẹ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì gbàlàfíà láàyè lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ẹ jẹ́ kí iṣẹ́ ara yín kan yín lára dáadáa lọ́jọ́ tòní o. Ẹ má dá sáwọn nǹkan tó ṣe é pé kò kàn yín rárá. Wọ́n ń jà lẹ́gbẹ̀ẹ́ yín ni, wọ́n ń sọ̀rọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ yín ni. Gbogbo nǹkan tó bá dàbí negativity ẹ má fààyè gbà rárá o. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ má mú kọlẹ̀ koko rárá, kẹ́ sì má káyà sókè kíkan lórí okòhun. Ẹ rí dájú pé ẹ wá bẹ fẹ́ keep ara yín busy láti máa ṣàwọn nǹkan tó ṣe é pé á bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín, kẹ́ sì gbájúmọ́ ní ṣíṣe dáadáa. Tẹ́ bá lè ṣèyí á tún dènà dé gbogbo nǹkan tó dàbí mood swing tẹ́ fẹ́ ní lọ́jọ́ tòní. Ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà, kí ẹ sì wà determine. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.